Hello ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o, a kú bójú ọjọ́ ṣe rí, ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Àwọn ògbìrà, wọ́n máa kọrin pé tí wọ́n fẹ́ kọrin ìlú wọn, wọ́n fẹ́ fèdè wọn kọrin ara mi ìrírí ẹ gbọ́ bí mo ṣe fẹ́ kọ. Ara mi ìrírí mo ti lórí orógbó látẹ. Ara mi ìrírí mo ti lórí orógbó látẹ. Bẹ́ẹ̀ ni báwọn ògbìrà ṣe máa ń kọrin ara mi ìrírí mo lórí orógbó látẹ. Nǹkan bẹ ẹ̀yin èèyàn mi. Nọ́bà ni Ashley, wọ́n ó mú àwọn ọmọdé mẹ́ta ó fi lọ ṣe ètùtù. Kí ni ìtumọ̀ ètùtù pé kí kábíyèsí bá rí kóun lọ ṣe ètùtù yẹn nínú odò. Ṣé mọ̀ pé ọmọ mi ni tóun bá ti dé báyìí gbogbo ètùtù tó ti ṣe pé báyìí táwọn tí kábíyèsí bá máa rí ojú òun ó máa róhun gẹ́gẹ́ bí Naomi. Love tí ò fóun, ìfẹ́ tí ò fẹ́ fóun yẹn pé ó máa fóun by force. Ó máa la kìsìn mọ́ òun tó bá ti rí òun torí ó máa pè ní Naomi. Kí ló dé? Àwọn fẹ́ gbójú Naomi sójú. Wọ́n ní bó ṣe débẹ̀, wọ́n ní òru ní nǹkan bí aago 3 náà kúrò. Wọ́n ní gbogbo èèyàn ti sùn. Wọ́n ní bó ṣe kò wá dúró sí gate, kò dúró sí palace torí tó wá fẹ́ bọ́ sí gate tó wá fẹ́ lọ lóru yẹn àwọn security máa mú. Wọ́n á rí. Wọ́n ní ìta ló wá lọ sùn sí ní jẹ́ta àṣẹ. Wọ́n ló lọ sùn síta. Oríṣiríṣi. Nọ́bà ni àwọn ọmọdé mẹ́ta tó ń ṣe ní kó wá lẹ̀. Àwọn náà máa bá gbé ètùtù yẹn. Ṣé mọ̀ pé oníṣẹ̀ṣe lòun? Ó máa rá àwọn ọmọdé tó máa ń bá ẹrù gbá. Wọ́n ní bó ṣe mú àwọn mẹ́ta yẹn lọ sùn síta nìyẹn. Ìgbà tó di aago 3 òru ṣángílé tí bó ṣe gbẹ́rù lé àwọn ọmọlọ́mọ lórí àwọn ọmọdé mẹ́ta tó fẹ́ lọ bá gbé ìkòkò òrìṣà ìkòkò ètùtù. Wọ́n ní bó ṣe mú ọ̀rẹ́ ẹ̀ kan gbogbo wọn já lọ. Ẹni tó sùn sọ́dọ̀ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tó lọ sọ torí gbogbo wọn náà àwọn oníṣẹ́ iṣẹ́ kí iṣẹ́ tó ń ṣe àwọn tó ń fún ní tó ń jẹ́ ọ̀fọ̀ pé kó ṣe báyìí fún Naomi kó ṣe báyìí fún náà àwọn tó ń jẹ́ rìnrìn ilé aláwo. Wọ́n ní bó ṣe mú àwọn múndíá gidigbe mẹ́ta wọ́n rúgbá wọ́n dòdò wọ́n lọ ṣé wọn pé wọ́n máa lọ sínú odò yẹn kán tó ṣe kínní ẹ̀ wọ́n dòdò wọ́n wọnú odò wọ́n bẹ̀rẹ̀ sí ní pé Egede bí kábíyèsí ṣe máa rí òun tó máa rí Naomi lára òun ó máa rójú Naomi lára òun ó máa rí gbogbo nǹkan tí Naomi ṣe tó fi ń hun kábíyèsí ni kóun máa ṣe tóun bá dé palace kí kábíyèsí máa wo ti Naomi mọ̀ kó jẹ́ pé òun ló máa rí. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní pègèdè tó pègèdè tó pègèdè. Wọ́n ní before you know it ṣe lára sán. Instead káwọn ẹni odò kan wọ́n gba iṣẹ́ wọ́n ní àrà kan sàn ni báwọn ọmọdé mẹ́ta ṣe ṣubú sínú odò nìyẹn. Odò mì wọ́n bára ṣe ẹ̀sán tó ń ṣubú sódò wọ́n ní gbogbo àwọn ohun àtọ̀rẹ́ wọ́n ferege wọ́n sá kúrò wọ́n ṣe sá lẹ́lẹ́lẹ́lẹ́. Wọ́n nígbà tó wá di wákàtí 3 bí wọ́n wákàtí 3 sí 2 àbí 2 sí 3 wọ́n á padà pé káwọn tiẹ̀ lọ wo àwọn múndíá tó bá àwọn gbé tutù bóyá wọ́n ti jáde kúrò nínú odò. Wọ́n lọ bẹ̀ ti bẹ̀rù wọ́n débẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n náà àwọn múndíá mẹ́ta tí Ashley kó lọ sódò tó ń bá ru ẹrù ètùtù àwọn odò ti pa wọ́n ti mú mi yó. Wọ́n wá wọ́ wọn jáde kúrò nínú odò yẹn síta gbangba pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti kú. Ẹ̀yin náà ní ní nǹkan táwọn people yìí tó ń try láti fi ìgbésí ayé wọn ṣe. Ẹnìkan ṣáà ló bí àwọn ọmọdé mẹ́ta yẹn. Wọ́n náà sá kúrò. Wọ́n náà àwọn ọmọdé mẹ́ta àṣírí wọn tú o. Òun la ṣe gbọ́ bí internet space ṣe sọ. Òun la ṣe gbọ́ ta ní ká tún gbé wá fún yín. Wọ́n ní àṣé gbogbo wọn náà ti lọ ṣe meeting àti Ashley àti kí ló ń lóhùn jẹ́ Mariam Olóyinrọ́ àti èyí Tóbi àti Rónkẹ́. Wọ́n láwọn tó ń sọ pé àwọn fẹ́ lọ ṣe olúkàlùkù kí kábíyèsí máa kójú Naomi kó kúrò lójú Naomi kọ́ ó jẹ́ pé àwọn nìkan ṣáà ní kíkà òbí sì máa olúkàlùkù lọ ṣe tiẹ̀.
Ashley ṣe tiẹ̀ ó tẹ́, ó ti dáràn. Wọ́n ní ìyẹn yìí wà lẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n ní bí kábíyèsí ilẹ̀ mọ́ bí kábíyèsí ṣe bí wọ́n ní ṣe ni olórí Mariam. Wọ́n ní bó ṣe rìn lọ bá kábíyèsí. Wọ́n ló ti gbé kíni oúnjẹ máàsì spiritual mass ó ti gbé sójú orí Naomi náà sọ. Ní babaláwo tiẹ̀ sọ pé tó wá ti gbé yẹn sójú pé kò sẹ́nibọ̀dì tó tún máa hùn mọ́ àfi Mariam. Ashley ò tí tó ṣẹ́wọ̀n pé èṣù tí Ashley ò tí gbà because ìbẹ̀rù bójú yìí wà nù ayé ìyẹn ti ná pápá bọ́ra. Wọ́n ní Mariam ló kọ́kọ́ jáde tó lọ bá kábíyèsí. Wọ́n ní bí kábíyèsí ṣe set ojú ẹ̀ sí ojú Mariam báyìí. Wọ́n ní ṣe ni Mariam fèrègé ló pariwo kí leléyìí. Wọ́n ní kábíyèsí kan sá jáde. Wọ́n ní eré tí kábíyèsí mí gúlegúle tó fèrègé. Wọ́n ní kábíyèsí kan ló sá kí ló ń lé kábíyèsí. Wọ́n ní kábíyèsí sá kúrò láàfin. Ó sá kúrò láàfin. Wọ́n ní bí àwọn Gẹ̀ẹ́sì. Wọ́n ní gbogbo àwọn èèyàn àwọn obìnrin míì wà lè pé kábíyèsí kẹrẹ̀ báwọn Gẹ̀ẹ́sì náà tó wáyé kí náà ló dé bọ́ ní kábíyèsí sá lọ kí ló ṣẹlẹ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe rọ́ọ̀nù síta ni bí ó ṣe lọ gbé mọ́tò mi tó fèrègé tó sá lọ láì sọ fún anybody láàfin. Wọ́n ní báwọn Gẹ̀ẹ́sì kan ṣe ní bó làwọn mọ̀ tá fẹ́ kábíyèsí wá sáré bó ló lọ. Wọ́n ní báwọn Gẹ̀ẹ́sì ṣe sáré lọ sí Ifáṣìràn. Wọ́n sáré lọ sí Ifáṣìràn. Wọ́n tún sáré lọ sí ọ̀dọ̀ Ṣìránì ìyá Nífà. Wọ́n ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní yẹ̀wò pé kí ló ń lé kábíyèsí. Mo ní kábíyèsí ń sá lọ. Tí kábíyèsí ranjú tó fẹ̀ tó pariwo gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní bí ìyá Nífà ṣe wá ní àwọn eléyìí ti dé o. Wọ́n wá ní ojú Mariam lórí o. Wọ́n lójú Mariam lórí pé gbogbo wọn pátápátá náà lọ ṣe ojú Mariam sójú. Ojú Mariam tó dẹ̀ wà lójú ẹ̀ kì í ṣojú Mariam. Babaláwo ti gbé nǹkan míì. Wọ́n ní ṣe ni kábíyèsí rí ojú Mariam pé ṣe lójú òrìṣà kan ni kábíyèsí rí lójú Mariam mọ́. Wọ́n ní bí kábíyèsí ṣe kéré mọ́lẹ̀ ẹ̀rù bà kábíyèsí pé irú àjọ̀nú wo ló wá rí òun ní àárọ̀ kùtùkùtù. Wọ́n ní bí kábíyèsí ṣe sá ó di lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ báwọn ìyá Onífàṣẹ wá ní. Wọ́n ní nǹkan tí kábíyèsí ṣe sá ni pé ó lọ ojú Mariam tí kábíyèsí rí borí ojú àjọ̀nú ojú òrìṣà kan lórí tí kábíyèsí wá kí leléyìí pé spirit yẹn lé kábíyèsí kúrò láàfin. Wọ́n ní nǹkan tí babaláwo gbélé lọ́wọ́ nìyẹn tóun lérò kó ní kábíyèsí kí ló dé sí kábíyèsí lọ kó wojú òun ìyàwó àtẹ̀tẹ̀ òun kì. Wọ́n ní àṣé èèmọ̀ ní babaláwo gbé síjú ẹ̀ ó gbélé lọ́wọ́ tó fi wá wojú kábíyèsí. Wọ́n ní nǹkan tó lé kábíyèsí léré nìyẹn. Wọ́n ní ti Ashley. Wọ́n náà yìí ń wá Ashley ibi tí Ashley ti sá lọ pé obìnrin múndíá mẹ́ta tó kó lọ sódò wọ́n ti lọ kú sínú odò lórí pé àwọn fẹ́ gba ojú Naomi sójú ara wọn kí kábíyèsí lè máa rí ojú Naomi lójú wọn. Wọ́n ní gbogbo wọn lọ ṣe èmi ni Mariam èmi ni Ashley èmi ni kí ló ń jẹ́ Rónkẹ́ o. Wọ́n lé mi ní kí ló ń jẹ́ rísẹ̀ kí ló máa ń pe ìyá ìbejì àtọwọ́dá. Wọ́n ní àwọn èèyàn náà lọ ṣe kíní yẹn sójú pé tí Mariam náà rí fi kábíyèsí fi kéré bọ̀ tó fèrè lé rí pé nǹkan bẹ̀ ẹ̀yìn èèyàn wa nígbà mo gbọ́ wọ́n ní kí lè jẹ́ kí n sáré gbé wá sí àwọn ìlú olùfẹ́ mi kọ́ tiẹ̀ gbọ́ gbogbo nǹkan oríṣiríṣi nǹkan tó wà ní ààfin lẹ́nu. So ẹ̀yin èèyàn mi ẹ bá share ẹ bá like ẹ bá subscribe ẹ fi tó kù sí comment section ká lọ bá yín tún lọ mú bó tún ṣe ń lọ wá. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.